إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń kọ́ lọ, ibi tí a dé ibẹ̀ náà ni al-af'alul al-fi'lul mudha'af. So bá ṣe máa wọn máàdí rẹ̀, kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn nǹkan tí ó kàn nìyẹn. So tá bá dẹ̀ gbàgbé ní ilé ẹ̀kọ́ tó kọjá a ti kọ́ nípa àwọn definition rẹ̀ bá ṣe dá wọn, ẹ jẹ́ ká lọ yẹ̀wò dáadáa. So níbí báyìí a mọ̀ wọ́n bó bá ṣe máa ń wá inshallah. Èyí ni tírà tí a ṣe fún ẹ̀kọ́ yìí, pàápàá jùlọ fún àwọn nǹkan tí a fẹ́ máa kọ́ ńbẹ̀ tí ṣe Awjul Af'al. So ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí àti ra tírà náà kó pe èyíkéyìí nínú àwọn nọ́mbà tí a kọ wọ̀nyí tí ó bá súnmọ́ agbègbè rẹ̀. Àbújá ni o, Ìbàdàn, Ìlọrin, Ògùn, Ìwó, Lagos, Ẹdẹ, Ọ̀yọ́. Ká pe èyíkéyìí nínú àwọn nọ́mbà yẹn tí a bá nífẹ̀ẹ́ sí àti rà. So 300 naira péré náà ni. So waffaqana Allah subhanahu wa ta'ala li kulli khayr. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam. Al-fi'lul mudha'af. So ibẹ̀ náà ni a dé la fẹ́ máa wọ̀n. A wá bẹ̀rẹ̀ láti al-af'al al-madiyah. A fẹ́ mú fi'lu madi ọkùnrin kan tí kò sí níbí báyìí wá. A fẹ́ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì níbí báyìí wá lápèjúwe. Má dáadáa.
so mádàdà so mádàdà ní ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú, ṣùgbọ́n tí aráàfì méjì tó jẹ́ nǹkan kan náà tí wọ́n ti pàdé nínú gbólóhùn kan náà tí méjèèjì sì gba ẹ̀wọ́, tó bá rí bẹ́ẹ̀ á fún alákọ̀ọ́kọ́ sukun láti lè ti bọnú ẹlẹ́ẹ̀kejì. So tá a bá wá dà á pọ̀ yóò wá di mádà, ọ̀kìnkẹ́ tó sì ń bẹ yìí ó ti nà sókè. So àtàwọn ìtumọ̀ tí a tú nígbà yẹn ní ẹ̀kọ́ tó kọjá ká máa fi gbọ́yé. So a fẹ́ mú fáínù máàdì àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáínù máàdì ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá. Òun náà ni mádà àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif àti mudé. Alif yìí àwọn tó bá ṣe ní fatiha, alif tó bá dé bá ní ó fún ní fatiha náà, àdúrà alif tó dé bá àbá fatiha á fi ilẹ̀ bẹ́ẹ̀. Bàbá á dà á pọ̀ yóò wá di mádà àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí, wọ́n ti nà sókè, àbá ti gbé sókè, àbá ti fa nǹkan gùn, ó ti ń sìn, àbá ti tẹ́ nǹkan pẹrẹsẹ, so gẹ́gẹ́ bá Allah náà ṣe máa ń lò nínú Qur'an. Irú mádà yìí ń sìn ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala náà lò fún wa nínú Suratu Ra'd, so ayé ẹlẹ́ẹ̀kẹta nínú Suratu Ra'd. So Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé kí ni o, wa huwa alladhi madda al-arda wa ja'ala fiha rawasiya wa anhara. Ó ní dájúdájú Allah òun lẹni tó yẹ pé kí ni o, ó tẹ ilẹ̀ fún yín pẹrẹsẹ, wa ja'ala fiha rawasi, ó wá ṣe é síbẹ̀ àwọn nǹkan, àwọn òkè òkè tí ó mú ilẹ̀ yẹn dúró, wa anhara àti àwọn odò, àwọn akérèmọdò lóríṣiríṣi. So ní ta fẹ́ lò ń bẹ̀ òun náà ni mádà, ẹ pé Allah lò. So fẹ́ẹ̀lì yẹn sìn ẹni tó ṣiṣẹ́ rẹ̀ òun náà ni Allah tó ló tẹ ilẹ̀ pẹrẹsẹ fún wa. So bá sì máa mọ̀ díẹ̀ díẹ̀ méjì lára wa náà nìyí insha Allah. So a fẹ́ mú fáínù máàdì àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáínù máàdì ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá, òun náà ni mádà àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a fil af'ali al-madiyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀, òun náà ni wáwù, alif àti mudé. Wáwù alif yìí wọ́n tó bá ṣe ní dómà, harafi tó bá dé bá ní ó fún ní dómà náà, àdúrà harafi tó dé bá fatiha á gbàdànù á fún ní dómà. Bàbá wa dà á pọ̀ yóò wá di mádù. Mádù àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń báyìí wọ́n ti nà sókè. So ó rí pé tá a bá ń rí inú ìdílé wa ń sìn báyìí sìn, so wọ́n ti máa kọ́ lẹ́nu yìí báyìí, wọ́n á kọ mímù dáàlì wá àti alif wọ́n bí báyìí, wọ́n á lè má bàa fẹ̀wọ̀ sí i. Àwa ó ti mọ̀ pé tá a bá ti rí kọ̀rínà tó bá ti ń bá bọ̀ á ti mọ̀, àwa bá ń fẹ̀wọ̀ yẹn sí mádù àwọn ọkùnrin tí wọ́n bá pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ti nà sókè àbí ẹ ti fa nǹkan gùn àbí nǹkan. So a fẹ́ mú fáínù máàdì obìnrin kan tí ó sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáínù máàdì ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá, òun náà ni mádà àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí obìnrin kan, òun náà ni ta àti mudé. Láàyè àwọn tó bá ṣe ní sunkún, òun náà sì ni máa ń gba sunkún fúnra rẹ̀. So tá a bá dà á pọ̀ yóò wá di mádàt. So táyà pọ́kùnrin á sọ pé mádà, táyà pọ́bìnrin á sọ pé mádàt. So gbogbo àwọn àpèjúwe míì tá a mú náà nígbà tá à ń ṣe fáínù sálìm a lè máa lọ lò ń bẹ̀ náà nínú èdè Lárúbáwá. Á kàn ṣe kí ni o, á rí pé tá a fẹ́ lò fún ni ó yàtọ̀, ó ti ń sìn. Àpèjúwe sìn mádàt Aishatul Aqiba. So mádàt Aishatul Aqiba. So Aisha gbé báàgì náà sókè. So irú àwọn bẹ́ẹ̀ so bá ṣe máa mọ̀ ní èdè Lárúbáwá náà nìyẹn. A fẹ́ mú fáínù máàdì àwọn obìnrin tó pọ̀ tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáínù máàdì ọkùnrin kan tó sì ń bí báyìí wá,
òun náà ni madda pẹ̀lú ká tú sílẹ̀. So pẹ̀lú ká tú sílẹ̀ ní pé ṣé ẹ pé ibi tó ti parapọ̀ tẹ́lẹ̀ ò ní mọ́ dáadáa, tá a bá fẹ́ túlẹ̀ á wá lọ mú padà láwòrán yẹn torí ó nídìí tí a fẹ́ fi mú wá bẹ́ẹ̀ mọ́ dáadáa. So á lọ mú fi'lu madi ọ̀gbìn kan tó sì ń bá wá pẹ̀lú ká tú sílẹ̀ àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀, òun náà ni nun àti múdé. Núnù yẹn tó bá ṣe ní sukun, harafi tó bá dé bá ni yóò fún sukun náà, àdúrà harafi tó dé bá a bá fatiha á gbàdá náà fún sukun. Tàbá dà á pọ̀ yóò wá di madadna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n ṣe mí báyìí wọ́n ń na sókè lọ́wọ́lọ́wọ́, wọ́n ti na sókè. So ẹ má jà gbàgbé gbogbo tí mo wọ̀nyí fi'lu madi ni o, af'alul madiyya ni o. Tá a bá fẹ́ lò á rí i dájú pé wọ́n ti ṣe àwọn sẹ́yìn sẹ́yìn so ká tó lò. So àwọn fi'lu mudari àwọn náà máa lò fún tẹ́ni yẹn ń ṣe lọ́wọ́ àwọn máa padà ṣe àwọn amúrù tàbí pààyàn láti. So àwọn táwọn wọ̀nyí tá a fẹ́ wọ̀n ń sìn báyìí òun náà làwọn tí wọ́n ti ṣe kọjá. So inshallah àti wọ̀n débi obìnrin tó pọ̀ báyìí. So tó bá di ẹ̀kọ́ tí ó ń bọ̀ á tún bẹ̀rẹ̀ láti bí àwọn ọkùnrin kan tá a dojú kọ títí tá a fi wọn kan lẹ́bẹ̀. So ibi báyìí la fi àdàgbà ẹ̀kọ́ wọ́n sì ní òní. So inshallah. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.